ni wa Yorùbá ti yìbò pẹ̀lú Haúsá. Ṣé ṣe kọ́ ń gbé wá fún yín lójú àlá? Ẹ jẹ́ ká mọ̀ because ìmísí yẹn ó di. Àtọ̀ ni àtọ̀ ló ń gbó orin wa. Àtọ̀ Àyìnla torí nígbà tí bàbá mi fẹ́ ní orin ẹ̀mẹ́rin ló bá yà mí sùn. Agbára ní àwọn nígbà tí lé ayé ewé gbégbé ọgbẹ́rẹ́ tèmi wá mi wálé èrè ìwúrò tó ní kí ẹ̀mú ti mi èrè ìwúrò tó ní kí ẹ̀mú ti mi. Èmi àti Abidin ọmọ Yusuf lájọ pàdé ẹni bá ní kí ni èèyàn máa ṣe èèyàn máa ń ta fún mi mo sáré wá àti sáré bàbá mi lọ́jọ́ yìí níjọ́ yẹn Àyìnla máa sùn pàjọ ọmọ ìlú máa bá mi dìde o lówó nílé o kó ló tiẹ̀ o gbàtí ibi tí mò ń lọ yìí ẹ̀rù ń bà mí bẹ́ẹ̀ tí mo ti mọ̀ pé bí mo ṣe ń lọ Àyìnla ṣàtẹ̀lé mi tí bá ti ń lanu báyìí ṣá máa lanu yẹn sí mi lẹ́nu. Jẹ́ kó níjọba ṣèjọba òdi community lẹ́bi kojú Ọbásanjọ́ ìdààmú Niger Delta ló payára dùrà Boko Haram lẹ́gbẹ́ fún Jonathan ẹ jẹ́ kó níjọba ṣèjọba Ọmọwura mọ́tò mo tún dá ìlú náà. Àlejò ńlá kan la tún ní lónìí Chelsea ẹ̀ nínú yàrá tá a wà yìí inú yàrá bàbá wa kan tó jẹ́ pé ní gbogbo àlàyé ń sọ̀rọ̀ wọn ni ẹ̀kan lára àwọn ọmọ wọn tí ó ń fi orin àpàlà tó tún fi ń ṣe ìgbésí ayé ká ẹ lè mọ̀ kójúlówó ọmọ ni ẹ fún wa lórí Àyìnla Ọmọwura kan. Èmi kì í ṣolóde o àwa kì í ṣolóde o àwùjọ lólódì lọ́jà ewúrẹ́ òdòdó òdòdó àwọn àmúgbòrò lóde àmúgbòrò àwọn tó ń bínú máa bínú àwọn tó ń bínú máa bínú a ti mọ̀ pé kẹ́ni máa ní ìnira tó bí wọn a ti mọ̀ pé kẹ́ni máa ní ìnira tó bí wọn rárá òkú ṣùgbọ́n ẹ̀rọ ẹ̀rọ ní ìdílé ọ̀rẹ́ tó mẹ́ni tí ẹ̀ òkè tí ò mọ̀ ń gbọ́kàn máa ń ládùúgbò pamọ́ ṣàgbà wọ́n ní ìlú orin àwọn dàda títí ayé àwọn dàda títí láì jẹ́ pé lómi lọ́wọ́ nǹkan ìgbàsódò ẹ̀mí wọn gbà mí. ìyá ẹ lè mọ̀ kójúlówó ọmọ ni ṣé kó tẹ̀lé lù kó tẹ̀ lórin ṣé kó jẹ́ kó ìyẹn balance. jẹ́rí olórí ẹ̀kọ́ àṣìṣe lórí mọ́tò lábẹ́lẹ́ ìlú òkòrò ńlá lónìí òkòrò ńlá lónìí kò sẹ́dọ̀ tí ó wò lúdà sí tí ó rí àwọn àṣàrà ìlú bá kí a mọ̀ ṣá ẹbẹ̀rù ẹjọ́ wúwo. Èmi Haruna Àyìnla Ọmọwura Aróle Wáídì Àyìnla Ọmọwura lọ́wọ́lọ́wọ́ báyìí. Haruna Àyìnla Ọmọwura Aróle tójú kan lẹ́ fi jọ bàbá ẹ wojú. No miss ni mi. No miss ni mi. Wọ́n tájẹ̀tì yín. Wọ́n tájẹ̀tì mi. Ó pọ̀ jù. A lè sọ pé báwo lẹ ṣe bẹ̀rẹ̀ orin àti mọ̀ pé ilẹ̀ ti bá bọ̀ báwo lẹ ṣe wá ń develop ṣé nígbà tí bàbá wà láyé lẹ ti ń kọ́ díẹ̀ ni àbí báwo ni mi sí orin ṣe ń balẹ̀ yìí. Nígbà tí Alhaji Àyìnla Ọmọwura ti wà láyé àti kékeré ni mo ti ń jẹ́ kó yé wọn pé orin ni mo fẹ́ kọ. Ta lẹ̀ ń jẹ́ kó yé? Alhaji bàbá mi gangan. Ìlú ni sọ́n bèrè pé kí lè fẹ́ ṣe kékeré ni. Wọ́n fi wá gbogbo wa pátápátá náà lórí pé iṣẹ́ wo la fẹ́ ṣe iṣẹ́ la fẹ́ ṣe. Mo kọ́kọ́ sọ pé mo fẹ́ wa mọ́tò àgbàrigbò. Ìgbà tó yá àbá ní mọ́tò àgbàrigbò kẹ̀kẹ́ ló ń wa mọ́tò àgbàrigbò nínú ilé àwọn onídà iṣẹ́ tẹ̀sí ni màá ṣe. Àbá ń dunu iṣẹ́ kí náà mọ̀ ṣe mo lórí yẹn kọ́. Ó gbà wọn rẹ̀ sọ bẹ́ẹ̀ ní kékeré. Adájá ń bá eré bọ̀ débi pé gbòòdáṣá Alhaji Àyìnla Ọmọwura ó jáde láyé Hakeem Àyìnla Ọmọwura ìgbà yẹn làwọn náà bẹ̀rẹ̀ sí ní kọrin ní 1984. 1984 bẹ́ẹ̀ ni gbẹ̀dẹ̀ Hakeem bẹ̀rẹ̀ sí ní kọrin
ìgbà yẹn àwọn àti Tàlàsó ti wà sí wáyé ṣe rẹ́kọ̀dù náà jáde nígbà fún náà ni. nígbà tí ìwọ rẹ mi Tàlàsó disco kí ni wọ́n táwọn kọ́ gbà yẹn. mi ò rò pé orí èyí pé ẹ̀yin tí ẹ̀ ń sọ̀rọ̀ ò ṣe lẹ́yìn náà bí wọ́n sì ètè yín àkéwò ìrọ̀lẹ́ pa ẹni tó bá mú kókórè sọlẹ̀ lójú títì gbogbo pátápátá aláàmúwà òun. ìyẹn ni ó jáde 1984. ló jáde ní 1984 ìgbà yẹn mo wà ní primary 6 nígbà tí mo máa jáde ní primary 6 mo ṣí mo gbọ́dọ̀ wọn lọ ìyẹn ọ̀dọ̀ Akeem Àyìnla Ọmọwura. bọ́lá àwọn gbé ń gbà yẹn. wọ́n gbé dọ̀pọ̀ ẹ̀mù ní Àyìnlá bus stop ìyẹn ní Agége lẹ́kọ̀ọ́ lọ́hùn àti mo dọ́dọ̀ wọn ṣáà tó máa ń lọ sí play tó máa ń lọ play èmi nìkan ni máa wà nílé kó sọ pé bọ̀dá bẹ́ẹ̀ bí wọ́n máa tẹ̀lé yín lọ ó jẹ́ speaker ní àlàbá yín kú mo ṣáà bá wọn kó speaker wọ́n sanwó pákà mi fún mi mo gbowó pákà mi sápò correct bẹ̀rẹ̀ bí wọ́n ṣe ń kọrin yẹn èmi náà ò ní sùn ní gbogbo ayé ní àìsùn tó wà ń tagun rẹpẹtẹ ṣáà ṣe ń kọrin yẹn ṣáà máa wò wọn èmi ò ní sùn màmá ráǹpù gbogbo wọ́n ṣe ń gbé wọ́n ṣe ń sọ̀kalẹ̀ wọ́n ṣe ń mú wọ́n ṣe ń ṣègbà wọ́n ṣe ń ṣe everything ní tí mo lọ kọ́ nìyẹn gbọ́dọ̀ ẹ̀dí wípé ọlọ́jọ́ dẹ̀dì ó pé wọn lọ kó tó tẹ̀lé pé bí apá kú gan mo ti ń gbèrè lẹ́yìn wọn èmi àti Sàkárì ìyá o àtijọ́ ń gbèrè lẹ́yìn wọn ìgbà tí bọ́dà mi dẹ̀ kù wọ́n á wò pé bọ́dà mi ló ti kú ìnà kí ni mo dẹ̀ tó fẹ́ sọ pé mò ń dúró ṣe kí má jẹ́ kí orin ìlẹ́yìn kó dàbẹ́ ní kó fẹ́ wọlé nínú ẹ̀sìn gbégbá ilẹ̀ àti wípé àwọn báńdì wọn ní lè fẹ́ kí wọ́n fún káàkiri mo ní kọ́ máyì tí lọ kan sí dúró ti àwọn báńdì tí wọ́n yẹn. sórí ẹ̀ ní pé àwọn báńdì yẹn náà ni wọ́n bá mi ṣeré di ilé. láti gbà yẹn. láti gbà yẹn. ọdún wo làwọn jáde láyé náà. 2016. náà kán tó jáde láyé yẹn ẹ máa ń tẹ̀lé wọn ṣé ká sọ pé ń kọ́ṣẹ́ orin lẹ́yìn wọn gbà yẹn ni. kọ́ṣẹ́ orin lẹ́yìn. ìgbà tán wà yẹn kì í ṣe pé tí ìdádúró. mi ò tí ìdádúró. ìgbà yẹn lẹ́yìn wá wò pé kẹgbẹ́ yẹn máa. kó máa káwọn bọ́ẹ̀sì máa. bọ́tí ìgbà yẹn wọ́n ti padà sábẹ́ ìta ní àsìkò náà. wọ́n ń gbé kò wọ́n gbá Abẹ́òkúta wọ́n lọ sí Èkó wọ́n gbá Abẹ́òkúta wọ́n bá di weekend máa wá sí Abẹ́òkúta ìtàrin ọ̀sẹ̀ Èkó náà wà. náà láti ìgbà yẹn ṣe ẹ ti wá dá yín lójú pé orin gangan wà lára yín kan báyìí. ó pọ̀ jù. ó pọ̀ jù. àbí tó rẹ̀ délé báyìí. délé báyìí wọ́n bí mi sínú iṣẹ́ eré. ẹ̀dẹ̀ kì í ṣe sáré wá. mo dàgbà tán apá òkú ṣe ilé bí wọn. àwọn wo. àwọn ta lẹ́yìn. àṣà yìí lọ́ta ni. tàyà pa o. irọ́ Ọlọ́run ṣàánú wa o. iṣẹ́ àpàlà ni ká sọ pé nǹkan àlè. àpàlà ni sà. láti gbà yẹn àwọn báńdì wọn báwo lè ṣe wá maintain wọn títí dòní. Ọlọ́run ń ṣe ìyanu Sunday ni la máa ń ṣe ìyáṣà practice tàbí ṣe nẹ́rì tó ní kálukú bá ní àfihàn nǹkan àmú lábàdàn lọ náà tó ní kálukú bá ní àfúnra lówó káfíwọ́ mọ́tò pèsè òdèdè ilé náà ni máa ń sanwó ó dà gan onílù mi gan pàápàá gan tó bá rí pé ṣe ń tó pọ̀ lọ́wọ́ mi òun náà máa ń fún wa lówó Samson náà kó máa ń fún wa lówó amọ̀nà náà kó máa ń fún wa lówó so àṣà lófẹ̀ẹ́ láàrin ara yín. láàrin ara wa àlófẹ̀ẹ́ lọ bẹ́ẹ̀. ìjẹ́ tí wàá ṣe rẹ́kọ̀dù rárá. mi ti ṣe rẹ́kọ̀dù. ṣé kò sọ orin ni. orin wà. ẹ̀ṣọ́. orin wà. ṣé bí táwọn kan bá ń wò wá báyìí tán ni pé òkè ọmọ Àyìnlá Ọmọwura a fẹ́ gbé ẹ jáde orin wà nílẹ̀. onílù kí ló dé náà ṣe à. ó ṣù ọ̀kan gàrí. ó lẹ́yìn ti kọ́ṣẹ́ ìrìnà báwo lẹ́yìn ṣe mọ wọ́ọ̀dù tó yẹ. iṣẹ́ tí àwọn ọmọdé wọlé lẹ́yìn. yóò ṣe máa bá dé wọlé. àwọn ọmọ yé bẹ̀rẹ̀ lẹ̀. báwọn kọ̀ọ̀kan tán náà méjì. ó lẹ́yìn wá bàtàn. Sábọ́nà Àjàjì bàbá tó bí mi lọ́mọ sákárà lórí. ó dẹ̀ ti fi kọ́ ọ́ ọmọ Sábọ́nà Àjàjì lẹ́yìn. bẹ́ẹ̀ni. àwọn èèyàn ọmọ Ìjídé Àjàní nìyẹn. so bàbá mi ọwọ́ bàbá mi mo ti bá. ó dẹ̀ tó kú ó ní kí mo pa ìlú ẹ̀ báyìí olùmọ̀lẹ́ mi lọ́wọ́ báyìí àwọn ẹ̀gbọ́n mi wà bí lọ́lẹ̀ jẹ́ ìsìn. wọ́n fún yín lọ́pàá lù. ó ní kí mo lé mi lọ́wọ́ báyìí. tí ìlú bẹ̀rẹ̀ ṣá. kò sọ gbọ́bọ̀ mi ò kí ń sábà lùlù ya lóde ọ̀gá mi tó pè ní tẹ̀lé. lùlù ya lóde. ọ̀gá mi rẹ̀ lè sọ. ọwọ́ yóò ro nìyẹn. ó rò gidi. ẹ bá ń gbọ́nu máìkì máa rò pé adéwọlé ló lùlù ní ọ̀gá mi. olóyìn ṣe wà lẹ́nu ẹ̀gbọ́n mi Haruna Àyìnla Ọmọwura ìlú wà lọ́wọ́ ìní gangan àṣìṣì ọmọ bíbí Sábọ́nà Àjàjì. onílù Haruna Àyìnla. democracy làwọn yóò àfiṣe mẹ́rin ìpínlẹ̀ kókó kò yé wa a kì í wá lólùkọ́rọ́ wọn ni ìyẹn òwe àgbà òṣèlú Nàìjíríà tó dọwọ́ yẹn. ìtàn mi tí
kíni ìtàn mi tìrì ọmọ Haúsá ó ìtàn mi dórí òdórí ó dórí ayé òṣèlú wa from local federal level ọ̀rọ̀ balẹ̀ òde àdọ́bàbàbà ó dàbí lójú. ìtàn ìnàdí ìṣojú mi ọmọ nílé ẹlẹ́ni tó bá jẹ́ tọ̀bọ̀ Ìdòwú máa sọ díẹ̀ níbẹ̀ kí ẹ wá gbọ́ mi ní 1960 agbómìnira ṣebí mẹ́ta péré nìwọ Yorùbá sí Ìgbò pẹ̀lú Haúsá àwọn sì gbogbo pẹ̀lú Awólọ́wọ̀ àwọn lórí mẹ́ta tó dúró ó ṣèlú Nàìjíríà fi ń bu nígbà táwọn ń ṣèjọba nígbà yẹn egbò fúnpa pẹ̀lú gbogbo adé ṣiṣẹ́ àgbẹ̀ ibi má pa wá. Kásínátì ìgbà tá a ti rẹ́pù rọ̀bì ẹlẹ́gbẹ́ morí ó ṣántí gbàgbé ayé ọjọ́ yẹn òṣèlú Nàìjíríà owó là ń kó jẹ wàhálà tó ṣẹlẹ̀ nígbà yẹn ẹ̀mí tó sọnù ológun tó wọlé ìjọ̀gbọ̀n lẹ́tún ń bá lẹ́sẹ̀ yìí ò kó má dàbí ọ̀kẹ́rẹ́ tó lọ ń fẹnu kọ lọ́dẹ nígboro ẹ jẹ́ kó níjọba ṣèjọba ó di community lẹ́bi kojú Ọbásanjọ́ ìdààmú Niger Delta ló payára dúrà Boko Haram lẹ́gbẹ́ fún Jonathan ẹ jẹ́ kó níjọba ṣèjọba Ọmọwura mọ́tò mo tún dá ìdúró náà. àbíkẹ́ dá dúró ẹ̀ ń bọ̀ ní composition ti mọ́. gbẹ̀dùgbẹ̀ kan mi lókè ẹlẹ́gbẹ́ mo rí o àǹbẹ̀lúwà ọba ní wípé kó má ṣe jábọ́ ọ̀rọ̀ ìdìbò tó ń bọ̀ ìyá ga jù ẹ̀rù ń bà mí omi inú kan mi kárántí ayé ọjọ́ sí irú òdàrú fún mẹ̀kúnnù tí wọ́n ń para wọn tó ń sunlé lọ́jọ́ tí irú ẹ̀ bá tún ti wáyé àrá mi òwe kò sólówó tí ó sùn sínú ilé ojú ti là jù ayé ọjọ́ sí ẹ ṣe èrè kó dára o ẹ ṣe èrè kó dára o ẹ̀yin láì dẹ̀kan ẹ ṣayé èrè kó jáwúsá ẹ ṣe èrè kó dára Yorùbá ẹ ṣe èrè kó dára o ẹ̀yin láì dẹ̀kan ẹ ṣayé èrè lágbájá kì í ṣọmọ ìyá mi tàmẹ̀dù kì í ṣan bàbá mi ẹ lọ ṣọ́ra o béèyàn bá ròdùdù kan àìrò rẹ o ẹ má rò yẹn o ẹ ṣe kó dára. Kásínátì níbo ni ìmísí orin tí ti ń wá torí n tẹ́ ń kọ yìí ó kọjá bẹ́ẹ̀ o ṣé kìí ṣe kọ́ ń gbé wá fún yín lójú àlá. ń gbé wá lójú àlá ní abáńdálà àwọn màláìka nìkẹ́. ẹ jẹ́ ká mọ̀ because ìmísí yẹn ó di. atọ́ ní atọ́ ló ń gbóòrò yẹn wá atọ́ Àyìnla torí nígbà tí bàbá mi fẹ́ ní ẹ̀mẹ́rin ló bá yà mí sùn. yàrá ya mi náà sùn afúsáfúsá bẹ̀jẹ̀ ọlọ́mọ àfọ̀mù fẹ́ olórí oko gbòyàwó ẹ̀ pátápátá ni ìyá àdìjà búra ìyá mọ́ríyá ìyá Rashida ìyá Akim tó kú ìyá Táyé ìyá Haruna Aróle so bí Aláàjì ṣe ń bọ̀ báyìí Ọmọwura ṣe ń bọ̀ látòde ó kọlu ìyá street orin yẹn sì kù lára ló fi lóyún ẹ̀mẹ́rin ló bá rẹ̀. àtúntì ti dé. àtọ́jà ti dé kọ́lá dé jòjò. èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára o ó ti ṣe bẹ́ẹ̀ rí kó kó gbogbo àgbà lọ sí orí òkè Olúmọ. oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Kásínátì á tó. a lọ láyọ̀ a bọ̀ láyọ̀ èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool. eléyìí tó máa dùn ó máa lárinrin o ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Kásínátì gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ Kásínátì ṣúgà ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọmọdé bẹ́ẹ̀. bọ́ bá ti yá ó ti yá. gẹ́gẹ́ bí olórin àpàlà lẹ́ ń kọ́nsìn ìyàsọ̀ wúlò láàrin àpàlà àti fújì. fújì ní sìn tábà fẹ́ pọ̀ fújì kò ní di kí ní àwọn bọ́ìsì kí n kàn máa mú wọn kiri ìta ni ìwọ ya lórí wà ya jálọ fújì ní sìn tó bá kọ náà máa tẹ̀lé àpàlà ò ṣe bẹ́ẹ̀ àpàlà tí n bá lé orin kan nísìn tí ìbá ṣe gẹ́gẹ́ bí wá pé àwọn ilégbè ní àjọṣe practice ni wọ́n lè mọ̀ so a máa ń lé orin àpàlà ni wọ́n dẹ̀ máa ń gbígbé ẹ̀ náà ó dẹ̀ lè gùn but fújì ní ìsìn tó bá ní fújì kò sẹ́yìn kódà gan kí n má bàa wọn ṣe kẹ́ni tí ò tẹ̀ ṣe practice rẹ̀ rí rárá gan wọ́n bá ní kó gbé fújì á gbé
torí fújì ó simple àpàlà ó le gan ó le fújì simple láti orin gospel kò sí orin tó le tó àpàlà kò sí orin tó le tó hip hop wa ń kọ́ hip hop ò le rárá o ṣé ilé ìkọ́ hip hop mi ò lè kọ́ hip hop o má lè ṣe wọ́n mọ̀ pé kò le kí a máa ń gbọ́ ń ta èwo ló sọ ẹ̀kọ́ kan tẹ̀ ń gbọ́ kí n gbọ́. àfẹjọ́ ẹ̀sán ọlọ́pàá máa fẹjọ́ ẹ̀sán ọlọ́pàá I'm not a criminal máa fẹjọ́ ẹ̀sán ọlọ́pàá I'm not a criminal. Anybody lè gbé. wàláì. So àpàlà iṣẹ́ tó lágbára. iṣẹ́ tó le. kí ni àfojúsùn yín nídìí iṣẹ́ yìí pẹ̀lú ó ṣe jẹ́ ohun tí ẹ jogún má látara bàbá yín. àdúrà náà ni mò ń gbà pé nígbà tí wọ́n kọ́ máa bẹ̀rẹ̀ orin mo mọ ààyè tí mo wà láti magdub gbọ́láhùn lájọ́ tí magdub gbọ́láhùn tó ti bẹ̀rẹ̀ sí ní tẹ́lẹ̀ ní ẹ̀mú tí ń rí tọrọkọ́bọ̀ nídìí iṣẹ́ yìí bẹ̀rẹ̀ mo bẹ́ lọ́wọ́ pé kọ́lọ́n tó bá fún mi lágbègbà ju bí mo ṣe ń rò lọ bẹ̀rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ magdub gbọ́láhùn mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n torí ó dúró tì mí ó dẹ̀ ṣe méje tọmọkùnrin ṣe promoter mi ni magdub gbọ́láhùn mi gbọ́dọ̀ sọ gbé pé nǹkan nídìí kankan wọ́n máa sẹ́ndì owó sí báńkì yìí. Now bá ṣe wá ń sọ̀rọ̀ yìí sìn iṣẹ́ àpàlà yìí tọmọ tí náà bá lóun fẹ́ kọ́ ń kọ́. àbẹ̀ ọmọ tó máa kó máa kọ́ tó bá súnmọ́ àbí tó bá gbọ́mọ ọmọ bíbí inú mi gan tó bá lóun máa kọ́ ó ní chance ìtúdẹ̀ ọmọ bíbí inú mi gan ọmọ àbúrò ni ó ọmọ ẹ̀gbọ́n ni ó bá dà jẹ́ family tó jẹ́ family Àyìnla tó ti tán bá súnmọ́ mi dáadáa àwọn náà wọ́n á kọ́ nítorí wípé tí n bá dàgbàdàgbà tí n bá lọ bí tágbàrin mo fẹ́ kí iṣẹ́ àpàlà yìí náà ó sì máa mú wọn sọ. báwo ló ṣe máa ń rí lára yín ní gbogbo bàtẹ́ bá ń gbọ́ orin bàbá yín ta. èmi gbọ́ fi ṣọgbọ́n ni mo máa ń gbọ́ research bó ṣe ń gbé mo sì láàrin méjì bó ṣe ń dìmú bó ṣe ń sọ́lẹ̀ bó ṣe ń dìmú bó ṣe ń sọ́lẹ̀ gbogbo ẹ̀ ni mo sọ̀rọ̀ yìí máa ń gbọ́ fèsì wọn máa ń dì ní. máa fi sí àdèmí asọ́lẹ̀ package ẹ̀ agbo strong straight kámú láàrin àti ìwọ̀ láàrin wẹ̀ tó fẹ́ forí ni pé ní ìsìnwó ìwà ẹ̀ tábà ní tó sọ pé ẹni tó ń forí ní ṣọgbọ́n ó lóde tí kò wù ní kó tó wà ó onítọ̀hún ò lè ṣe nǹkan ṣe gbogbo orin ní ta nígi lájẹ́ gbogbo orin ní ta nígi lájẹ́ gbogbo ọ̀nà tí mo gbòòrò gbà ẹsẹ̀ máa tẹ̀lé mi nílé orin tẹ̀lé mi ò tí yá o báwọn tó ń bọ̀ lẹ́yìn ẹ bá ojú ọgbà ẹ tí ṣe mára. jẹjẹ tí iná ti wá pọ̀ kí ló dé. orin yẹn ó ti ń wọlé sí mi lára. ó ti ń wọlé èmi náà rí i pé ọwọ́ tẹ wá mú yẹn gan wọ́n ti ń ṣerégé ẹ̀ fún mi. bá a ṣe ń sọ yìí sí bóyá wọ́n fẹ́ ṣe òde eré ẹ mọ̀ pa ti ń lọ sí ìparí ọdún a lè rá àwọn kan bóyá wọ́n fẹ́ ṣe ìpàtí ọdún àbọ̀ fẹ́ ṣe ìnáwó ìṣílé nǹkan kan torí lọ́dún tó kọjá ẹ wà ní Aké Palace ìròyìn kàn mí ibi tí mo wà pé ṣe ní kábíyèsí sọ pé kẹ́ ẹ má pàlù láwọn tó kún wọn ní kánkán pàlù ní máa wà gbogbo òun lè dá ọjọ́ yẹn tí gbogbo ẹ̀mí gbèrò ṣe pọ̀ tó bẹ́ẹ̀ àwọn oníkọ̀ọ̀kan tí. ìdókàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni wípé èmi àti Abidin ọmọ Yusuf lájọ pàdé bẹ́ẹ̀ èmi ni mo kọ́kọ́ kọrin bẹ́ẹ̀ ẹni bá ní kí ni èèyàn máa ṣe èèyàn máa ń takùn mi nígbà mo tẹ̀lé kọ́kọ́ níbẹ̀ pé agbájá báyìí ni mo bá báyìí kò mẹ́rin ni pé ló ń ṣẹlẹ̀ náà mo sáré wádìí sáré bàbá mi lọ́jọ́ yìí níjọ́ yẹn Àyìnla má sùn àjọ ọmọ ìlú àgbà ti dé o lóò lérí o kó ló ti ẹ̀ o bẹ̀tì ibi tí mò ń lọ yìí ẹ̀rù ń bà mí bẹ̀tì mo ti mọ̀ pé bí mo ṣe ń lọ Àyìnla ṣàtẹ̀lé mi tí bá ti ń lanu báyìí ṣá máa lanu yẹn sí mi lẹ́nu mi ẹ̀sà tẹ̀lé bẹ́ẹ̀ ni wípé mo lè di lọ jí pé kó tẹ̀lé mi
tí mo start tí mo bẹ̀rẹ̀ báyìí ó dàgbọ́n kámẹ́rà tó fèsì mi ló tó mẹ́sàn-án kẹ́ bó ṣe ń kọ́ báyìí 16 ni gbogbo ẹ̀mí ká ó tó 16 yes lọ́jọ́ yẹn ní aké bí mo ṣe ń kọ́ báyìí àwọn olórin tó kù kàn ń wò ní pé wọ́n á tún bójú àárín àgọ́ ẹ̀ báyìí tó ní tí mò ń kọ́ báyìí ọkọ̀ fún àgbọn nígbà tó dé rí pé ṣe lé ní olùwọ́dé ta o so àwọn tó bá wà bẹ̀ wọ́n á ń gbóra pé ṣe lé ní olùwọ́dé ta ìyàwó òṣì nígbà táwọn ẹni náà ti máa gbé báyìí gan wọ́n bẹ̀rẹ̀ sí ní sú owó ìgbà mo rí ó ní agbára. ẹ̀dùn kí ló bá yín lẹ́rù tó dẹ́ rọ́mọ Yusuf Ọlátúnjí. Ìṣe tó bá pé àyà mi ń jà. Jẹ́ kí ló dé padà wálé. Bí a pé téèyàn ò tẹ́tẹ̀lẹ̀ ó mọ́ níbẹ̀ kò bá nígbà mo lè máa jáde níjọ́ yẹn. Akéòdè kò jìnnà sí tó kù. Ẹ sáré wálé nìyẹn agbádùn lórí ìjọba fúnàdì bàbá mi tí màá débẹ̀ padà báyìí. Àwọn gbogbo èèyàn gan kan wò ni àti olórin tó kù sí kejì àtàwọn onílù ẹ̀ ńgbà tó wá káwọn lára wọn fún ara wọn náà ṣẹ́jú sí ẹnjìníà gbé kó pa máìkì. tó ń pa máìkì mọ́ yín lẹ́nu. pa máìkì ni o. àwọn tó wá wà káàkiri àgbáyé sí bóyá wọ́n fẹ́ ṣe pátí wọ́n fẹ́ ṣèṣílé wọ́n fẹ́ ṣòkó àgbà àwọn kan wà nínú ìmọ̀ báyìí wọ́n lè fẹ́ ṣọjọ́ òbí kán ní kẹ́ ṣorin ọjọ́ òbí fún wọn ṣé mo fẹ́ ti bá mi ṣe fàlàjà ṣèkiri gbà yẹn ẹ rántí ẹ mọ fẹ́ ní láti. mo máa dárúkọ ọgbọ̀n bá lóyún. kí ló dé tó lé dá. aláàlú mi nì. alájà ṣèkiri náà ní Dublin àmọ́ Ọmọwura mọ̀tò. Madam Sekinatu forí mọ́ ẹlẹ́yìn máma jẹ́ ń jábọ́. ṣọ́ọ̀ṣì lè pọ́nrọ́ yín. Sekinatu ló ṣe lè pẹ́. Àpọ́n mi o abiyamọ gbọ́rọ̀gbọ́rọ̀. alájà Sekinatu làwọn àwárà fanumọ kánú àlẹyà bó ṣe wá ń pariwo alájà Seki mo ṣáà ti bá yín kó 10,000 fún. Alájà Sekinatu 10,000. ṣé mo dúpẹ́ o ò ní rí wàhálà o agbára Ọlọ́run iṣu ọmọ ajiná fún ẹ̀jẹ̀ o ṣé mo dúpẹ́ o Kasinati wọn kó 10,000 naira fún mi ní orúkọ alájà Sekinatu ṣe ọjọ́ bí o màmá mi ló ṣe ọjọ́ bí o màmá Ọmọwura mọ́tò ló ṣe ọjọ́ bí o tó bá dàmọ̀ dùn kárí ẹ̀ bá o àkíyèfà kàlà ṣẹ́ńbọ̀ òun ṣé o alájà mo dúpẹ́ o ò ní rí wàhálà o akéré òkò délé o agbára Ọlọ́run. àwọn ẹlòmíì tó bá ń wòye káàkiri àgbáyé bóyá wọ́n fẹ́ ṣe pátì wọ́n wá fẹ́ pè yín pé òkè àwọn fẹ́ kẹ́ wá sí kan fẹ́ kẹ́ wá síbi tó jìn kọ́ ààyè wà fún yẹn náà. Àrólé Àyìnlá Ọmọwura mọ́tò ẹgbàmọ́wà gbẹ̀ǹjà irú ẹ sí wọ́n jíṣẹ́ pé ẹ̀ ń béèrè mi Abíọ́dún ẹgbà lọ́mọ wà Ìdòwú Àyìdì gbẹ̀ǹjà irú orí bí èrò ọkàn sí ọ́ ẹni náà bá ṣẹ́wọ̀n ẹ̀rù fẹ́mi tó kù oyin àjẹtì ní ẹ sí wọ́n jíṣẹ́ pé ẹ̀ ń béèrè mi Abíọ́dún ẹgbà lọ́mọ wà Ìdòwú Àyìdì gbẹ̀ǹjà irú kò sì bí ẹgbẹ́ fẹ́ ṣe ìkómọ òkú àgbà ìgbéyàwó marriage. nínú ọ̀sìn gbogbo ohun tó ń jábọ́ látàrí wọ́n tún fẹ́ fún yín ní composition kan nípa olóṣèlú kan tó ti jáde láyé tipẹ́tipẹ́ bóyá. ìgbà ayé Awólọ́wọ̀ pẹ̀lú Akíntọ́lá akíkanjú ni wọ́n bí ọmọ ìyá ni wọ́n ṣe rí ìgbà tó di ọ̀tẹ̀ wọ́n sọra wọn dọ̀tá ara wọn ìgbà tó di ọ̀tẹ̀ wọ́n sọra wọn dọ̀tá ara wọn wọn ò tún fẹ́ra wọn dínú mọ́ ẹ wo bí Yorùbá ti ń wọ́ wá. àwọn akíkanjú Dáúdà ọmọdé gbèrò gẹ́gẹ́ bí àṣegbọ́ wọn sọ pé tí ò bá ṣe é gbé dandan ni yóò ṣe é bọ́ àdìbò wọn sọ rìsọ́ọ̀tì láì fọ̀rọ̀gùn ẹ̀yin ará mi ẹnu yìí ni wọ́n ṣì ń sọ àgbálọ́wọ́ àgbàbọ̀ Akíntọ́lá wọlé ṣàfùtàǹpà pẹ̀lú Bálíwà lọ́jọ́ ń ṣẹgbẹ́ ọmọ Akíntọ́lá pẹ́ kò jìnnà ìjọ̀gbọ̀n ṣẹlẹ̀ láàrin alágbádá ẹgbẹ́ bó ti ṣe jẹ́nu àgbà lóbi ń gbó sí wẹ́ẹ̀tì ẹ̀ ṣẹlẹ̀ wọ́n ń para wọn wọ́n ń sùnlé òkú ewúrẹ́ ilé ewúrẹ́ òdìlé onílé òkú ènìyàn lẹ́yìn ìkúlé ẹni ìṣe tiwa ẹni tí ò bá ti ṣe tiwa ẹ̀wọ̀n ni ó ṣe ẹni tí ò bá ti ṣe tiwa ẹ̀wọ̀n ni ó ṣe tó bá tún padà ó bá ṣe tiwa ó ti kán àwàlà ní ó kọ́ wàhálà ní ó parẹ́ lẹ́wọ̀n rẹ̀ bọ̀ à ń dúpẹ́ lọ́wọ́ Olúwa wọ́n fẹ̀sùn ńlá kan wò lọ́wọ́ wọ́n ju bàbá sẹ́wọ̀n ọdún gbọgbọrọ ìgbà yẹn làwọ́ lọ́wọ́ fi ń sọ wípé nínú òkùnkùn tòun fi wọ́n sí lòun ní abáwá ó kò pẹ́ kó jìnnà go márùn-ún bá gbàjọba òun ló yọ bàbá jáde látọgbà ẹ̀wọ̀n
bàbá ti dì náìsì orílẹ̀-èdè wa òwe ojú ẹni máa là arinilé ayé ohun tó farí kíṣí pẹ̀lú ọ̀tẹ̀lẹ̀gbọ́n yẹn tí Yorùbá ò fi fẹ́ra wọn dénú ó yá o ẹ̀yin àgbààgbà Ògbómọ̀ṣọ́ kí ẹ dákun ẹ̀yin àgbààgbà Ẹ̀gbá pẹ̀lú Ìjẹ̀bú mo bẹ̀ o ká má foró yọrú kó tọ̀ ẹ dákun gbọ́ mi ìwé tí Yorùbá ò fi fẹ́ra wọn dénú ẹ ṣe ire kó dára o ẹ ṣe ire kó dára o ẹ̀yin láyé dẹ̀mọ̀ ẹ ṣayé ire bàbá o ẹ ṣe ire kó dára ẹ ṣe ire kó dára o ẹ̀yin láyé dẹ̀mọ̀ ẹ ṣayé ire Ọmọwura mọ̀tò ọmọ nínú ẹlẹ́ni. òun náà lè ti gbádùn látàárọ̀ yẹn wọ́n fẹ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn báyìí. 070 33 89 55 19. ó yẹ sọ nọ́mbà mi ìtàn sórí ìpè sí. 090 17 87 93 66 090 17 87 93 66. ṣe àwọn náà lè ti gbádùn látàárọ̀ yẹn ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọ́n káàkiri àgbáyé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn nìyẹn tẹ́yìn náà bá dẹ̀ fẹ́ kán ṣiṣẹ́ kan fún yín tàbí ẹ fẹ́ ṣe patí tàbí ẹlẹ́nìkan bóyá tó ń ṣe ọjọ́ òbí tàbí ẹ fẹ́ ṣèṣílé tí ẹ fẹ́ gbà wọ́n ti ní kò síbi tí wọ́n ti lè kọrin kódà tán bá pè ń lo òyìnbó wọn kọ́. máa tẹ lọ débẹ̀ láìpẹ́ ìgbà. orin bàbá tí wọ́n fi bí yẹn gangan ẹ fún wa ń kọ́ ká máa dágbére lónìí. Ìdòwú ọmọ báwo rẹ nígbẹ̀kànlé àtẹ̀rámọ́ṣẹ́ ni ibi kì í pagún dọ́jọ́ wálẹ̀ o agbẹ́ni ń béèrè ìpàdé olóògùn Ìdòwú pàdé ó kárí eré ẹ̀là lóní kí ẹni àlà ọmọdé ilé ayé ilẹ̀ tí ẹ̀rí ẹ̀hún ní nàìjírí òkú ọmọdé tàgbà ẹwà náà wọ́n bá ní gílájẹ́ ọdún ní ìbàṣírí orí ìbàṣírí orí ìbàṣírí orí ìbàṣírí orí ìkànnà orí ìbàṣírí ọwọ́ ìkànnà orí ìbàṣírí ọwọ́ ìkànnà ẹ̀ṣẹ̀ òkun orí ìbàṣírí ìkànnà ẹ̀ṣẹ̀ òkun orí ìbàṣírí ẹ̀ṣẹ̀ ọdún tó sì ẹ̀mí àwọn wá ọdún tó sì ẹ̀mí àwọn wá orí ẹ̀dí ẹ̀ onígbùrù mọ́mọ́ onígbùrù nílẹ̀ ayé ní alágbàpọ̀ kìíní ọmọ ogun dágbèdè gbàgbọ́ ẹ̀yin tó lọ yé ṣe ẹ̀ ń gbọ́ lè ayé ń bí ó ẹ̀yin tó lọ yé ṣe ẹ̀ ń gbọ́ agbọ́dọ̀ ní ọmọdé mi gbọ́ tilé ayé ewé gbégbé ọgbẹ́rẹ́ tèmi wá mi wálé èrè ìwúrò tó ní kí ẹ̀mú ti mi èrè ìwúrò tó ní kí ẹ̀mú ti mi kò ṣe mi kò ṣẹ̀jẹ̀ ìkúrè èso nínú tó fi ìyá mi ò béèrè ọ̀pàdé mi. Àyìnla bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò gbé tirẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Àyìnla bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Àyìnla bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú ra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.